Kéré ẹ̀jẹ̀ orí ẹ máa jẹyọ lọ́nà Aranbara TV ọ̀nà oníkẹ́ máa wò àwọn ilé ẹ̀kọ́ síbi tí wọ́n fi ọkọ̀ wà káàkiri ni lábẹ́ aláṣẹ. Ní ẹ̀kúnrẹ́rẹ́ ẹ̀kọ́ bá wa sọ̀rọ̀ ìkéde bá wa sọ ẹ̀ṣẹ̀ jẹ́ ní ìlú ilé ìtàwọn àti àṣẹ ayẹyẹ ni. Wọ́n dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lẹ́nìí pé Ọlọ́run kà mọ́ olóyè ìlú yìí gẹ́gẹ́ bí Ado-Odo bàbá tó bàbá mi ọmọ Ado-Odo yìí ni. Kábíyèsí wa pé owó wa pé ká máa bọ̀ ní ẹ̀tọ́ wa rèé adẹ̀ wọlé pẹ̀lú dùnú pẹ̀lú ayọ̀ inú wa dẹ̀ ń lù lórí kábíyèsí wa olùsọjí àkọ́bàdàbà ní jẹ́ tiẹ̀ òmùrù tó wá dé máa gba ìrí nítorí pé ó ti pa pé ẹ̀tọ́ rèé adẹ̀rí ó fọ́mọdé ó fọ́gbà ó fọ́bìnrin ó fọ́mọ gbẹ́nìyàn ló fẹ́ ìlú ìyẹn nǹkan tó dáa ó bẹ̀rẹ̀ ládùúrà yìí àwọn náà wá ti dé báyìí tó dáa Adó ti bẹ̀rẹ̀ sí jàǹfààní ẹ̀ báyìí àfẹ̀màrí oríire nítorí gbàgbé bọ̀wọ́ ti pè wá láti kábíyèsí àná tó ti ti ìjẹta tó ti di ìdí àrùn àdúgbò lọ́dọọlọ́ gbogbo oníkálukú tó ṣe ṣùgbọ́n adéṣẹ́jú gbé bẹ́yì ìlú fẹ́mi lóye mi ó pọ̀ ju olúṣọlá yìí ọmọ sọ́lọ̀ yìí àfìdípọ̀tẹ̀ mọ́lẹ̀ ni ó dé pàláyọ̀ pẹ̀lú dùnú inú wa ń dùn ní ayọ̀ wa ń kú wípé irú ọba báyìí là ń wá ilé Àwórì ojú oore ó lè jẹ́ èèyàn pàtàkì. Gẹ́gẹ́ bí ẹ̀yin ṣe jẹ́ ọba dùnmọ̀ ìlú Ado-Odo ẹjọ́ kí ni àfojúsùn pẹ̀lú ìlú Ado-Odo. Mo mọ̀ pé kábíyèsí oṣù ọdún márùn-ún pẹ̀lú àwọn tó ti pè wọlé pẹ̀lú àwọn tó pè mọ́ra ìlú yìí nǹkan tó dáa wọ́n máa ṣẹlẹ̀ nínú ẹ̀ nítorí pé oríire ló kó dé ayọ̀ ló kó dé ìdùnnú ló kó dé inú ọ̀dẹ̀ wọn máa dùn lórí ẹ̀ adẹ̀ máa ṣèlú torí pé mo gbé olóyè kan tó pàtàkì nílẹ̀ Ado-Odo yìí bẹ́ẹ̀ ni mo gbé olóyè tó dáa ní èmi kò sí mo jẹ́ oníbodè gbogbo òkúdu tó ṣẹ̀fẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀la yìí tẹ̀síwájú lójoojúmọ́ ìtẹ̀síwájú tá a gbé bá gbòjò fẹ́ ó ti dé Ado-Odo báyìí torí pé màá ṣe biribiri tó dájú torí pé Àwórì wa kìtì gbé wa Ado-Odo. Ẹ ṣe kúkọ ọ̀sà àtúbọ̀ máa rí yín bá nítorí tàbá ibi dáadé àrígbòkè bó ṣe tún kẹ̀kẹ́ nítorí pé àrígbò ìṣọ̀kan ó wà nínú Àwórì bẹ́ẹ̀ ni ìfẹ́ ti dé báyìí kò sọ́tẹ̀ mọ́ ìfẹ́ ìdùnnú kábíyèsí ti máa gbédé ó ti gbédé pẹ̀lú ayọ̀ àti ìdùnnú olúṣọlá yìí ìmọ̀ bàbí kò tún mọ̀ gbélé yìí ó gbèsè àti ìdùnnú dé mi ìfẹ́ rẹ̀ ọmọ máa lò ìtẹ̀síwájú ìlú Ado-Odo ó dẹ̀ ti gòkè ó dẹ̀ ti bẹ̀rẹ̀ ó ti lọ sí pé ojúmọ́ àsìkò tó ń lọ dé yìí ìlú Ado ti ṣe yìí pẹ̀lú dùnú táyì ló ń kí wa ṣẹ̀fù ń kí wa èṣùgbọ́n ń kí wa pàṣẹ ń kí wa kọ́yọ́ tí gbogbo ló ń kí wa àdúpẹ́ lórí social media mo dúpẹ́ fún Olúṣọlá kábíyèsí mi ni ó kéré lóòótọ́ ó ti kéré pẹ̀lú iye ó lè máa fàgbà lò ó pẹ̀lú kùnú pẹ̀lú olùdaríkà lórí ìwádìí nìyẹn. Ẹ ṣe kúkọ sá ẹ ṣe. Ẹ̀sà ẹ jẹ́ ká lọ sà ẹ jẹ́ ká lọ. Tọ́múwá. Ẹni tẹ́tí mọ̀ bí ẹni mowó mi orúkọ tèmi ò yí padà Ẹlẹ́yẹlé Jamiu lórúkọ tèmi tí mo jẹ́ ọmọ bíbí ìlú Ado-Odo Ọ̀tà táwa yìí ọmọ bíbí ìlú Ado-Odo ni mí
gẹ́gẹ́ bí ọmọ bíbí ìlú Adó-Odo Ọ̀tàtà wà yìí kí nìkan tá à ń ṣe lọ́jọ́ tó ọkọ̀ tá à ń ṣe lọ́jọ́ tòní ni pé à ń ṣe 2 years coronation ti Ọba Ado-Odo tí wọ́n dẹ̀ fi ẹ̀gbọ́n tèmi Súnmádé Abdullahi tí wọ́n fi jẹ Ọ̀túnba bọ́ba jíròrò of Ado-Odo. Ṣé èrè tó pọ̀ gan ni? Ó pọ̀ létí. Má sọ pé nǹkan tó jẹ́ kí gbogbo àwa tá a jẹ́ ọmọ ìlú Ado-Odo tí a fi wà mí lẹ́nu yẹn tó ní pé oníkálukú wa àwa ṣe ẹ̀tọ́ wa sí ìlú wa. Ẹ̀wọ̀n ẹ̀ mọ́nà tó jìnnà. Ṣé rí ọba ìlú Ado-Odo táwa yìí? Wọ́n jẹ́ èèyàn gidi. Wọ́n jẹ́ ọba tó kọ́ ọmọdé mọ́ra, tó kó àgbà mọ́ra. Wọ́n dẹ̀ jẹ́ ọba tó jẹ́ pé ó wá ìlọsíwájú fún ọmọ ìlú ẹ̀ àti fún ọmọ làkejì ẹ̀. Then Ọ̀túnba Súnmádé Abdullahi tó jẹ́ ọ̀tún bọ́ba jíròrò ọ̀tún Ado-Odo táwa yìí àbúrò má débì. Súnmádé náà báyọ̀ ṣe gan ó pọ̀ létí. Tẹ́lẹ̀ bí máa ń ṣe nǹkan tí òkè ṣe Súnmádé máa túraká ó máa ṣe bí ipò òun ṣèlọ́wọ́ yẹn ni. So gbogbo wa gbọ́ ṣe wà yìí àgbọ̀dọ̀ má débì tí Súnmádé ti ń ṣe nǹkan. Torí Súnmádé ṣe ènìyàn tó bá gbọ́ Àlàmú ṣe ènìyàn Súnmádé gbogbo ló yẹ kó máa pè bẹ́ẹ̀. Àlàmú ṣe ènìyàn ọ̀tún bọ́ba jíròrò of Ado-Odo táwa yìí gbogbo náà wọ́n rí ẹjọ́ kí ti gbé bóyá jẹ́ nìyẹn. Gẹ́gẹ́ bí a ṣe rí pé ẹ̀yin àti ọ̀tún bọ́ba jíròrò ẹjọ́ jẹ́ ẹ̀jẹ̀ mọ kí ni bàtẹ́ lè sọ nípa kábíyèsí wa Ọba Ado-Odo Ọ̀tà nípa àwọn ọmọ tí wọ́n ṣe. Aranbara ẹ tún padà sẹ́yìn ni mo jẹ́ kó yẹ pé kábíyèsí of Ado-Odo táwa ìpínlẹ̀ gidi ni wọ́n kí ló bí bẹ́ẹ̀ sọ pa àwọn jù yẹn lọ àti lẹ́yìn gidi ni wọ́n kọ́kọ́ ọmọdé mọ́ra wọ́n kọ́ gbà mọ́ra wọ́n fẹ́ kọ́ ọmọ làkejì wọn kó máa lọ síwájú kó máa gbé nǹkan rere ṣe. Ọba of Ado-Odo táwa èèyàn gidi ni wọ́n o bàbá kábíyèsí o mo sì fi nàfàdé ọba ẹ̀wọ̀n kọ́kọ́ ní sẹ̀mí ẹ kó wa jẹ̀pẹ̀ ní fi ṣàwátì báyìí gbogbo ọmọ orúkọ àti ilé ìjáde wọ́n á yanjú torí pé èèyàn gidi ní èèyàn pàtàkì ní Ọba of Ado-Odo ó pọ̀ létí o ẹ̀ṣẹ̀ àmọ̀ first class ọba ní gbogbo ilẹ̀ Àwórì ẹjọ́ òṣèré kórè kéré ẹjọ́ ẹbí ẹ máa jẹ ẹ lọ́nà Aranbara TV ọ̀nà oníkẹ́ máa wò àwọn ilé ẹ̀kọ́ síbi tí wọ́n fi ọkọ̀ wà kákàkiri ni lábẹ́ aláṣẹ àbúrò mi ẹ̀jẹ̀ mi àjàdí ikọ̀ òun gbogbo láláṣẹ olùdarí Aranbara TV oníkẹ́ máa wò ẹ má sùn no time to check time Aranbara TV. Ẹ ṣe púpọ̀ náà. Alájò Alájà Tìmù ló ṣàmà oníbàjẹ́ oúnjẹ bó lè ní kíkí ní o ní ní wáyé tí lágbára Olódùmarè o ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ọmọ yìí ẹ máa tọ́jú ẹ̀ka o. Right time, lady.
ọdẹ ni wọ́n lẹ́yìn ọdẹ wọn wọ́n tún jẹ́ jagunjagun ogun òdẹ kú wọ́n lè adórí bó ṣe rí nìyẹn lórí gbogbo wákàtí òun èyí bọ́n wọ́n ṣe wà náà ṣe sílẹ̀ pẹ̀lú dùnú àtayọ̀ lórí obìnrin lórí ìlú mẹ́rin la fìdí tì àwọn adẹ̀rẹ̀ adóyè ogun kò wá rílẹ̀ àwọn agbàlejò mọ́ra pẹ̀lú dùnú pẹ̀láyọ̀ gbogbo ọ̀nà ń jẹ ọmọ ìlú Adó báwọn ìyàwó ṣe ń dáná ó ti rí bí wọ́n ṣe ṣe káràkátà wọn àkàyè nìyẹn wọ́n ṣe pẹ̀lú pẹ̀láyọ̀ tí ó ṣe ìjọ àti ìlú ṣe owó tí wọ́n lè rí ọmọ sáfíkẹ́tọ̀ ọ̀rọ̀ lọ́wọ́ sí lọ tẹ́lẹ̀ kọ́ máa ní kò sí pè lọ ìyá aláyà àwẹ̀ wà nílẹ̀ o èmi wọn bá yẹ ẹ̀kọ́ nínú ìwé wà nílẹ̀ bí ẹrù ẹ̀yìn àwọn pè pé olórí Àwórì àwa ni Adó-Odo ni ṣùgbọ́n àtẹnì kọ́kọ́ mi ibi tí kò bá ti ṣẹ̀ káàkiri. Wọ́n á dúpẹ́ lọ́wọ́ pé ìgbẹ̀ni wọ́n tún jọ wà lẹ́nìí pẹ̀lú fi á di ìlú Adó ní bàjẹ́. èmi rò wá pé bí ẹ̀rá ni. oyè pọ̀ lọ́rùn ẹ̀wé náà ẹ̀ o. tọ́pọ̀ bẹ́ẹ̀ ni oyè àárẹ̀ ilé fóònù ìṣòro ìjọba lọ́rùn sí kékeré. ọbẹ̀ àrò akọ́kọ́ àrò.
ìbẹ̀rù.